Only Jesus TV. Ta ni yóò gbọ́ wípé ọmọ kan wà ń bú ẹ̀mí àwọn tínú rẹ̀ ó dùn? Ọmọ Ìlọrin wo ni yóò gbọ́ pé ọmọ kan wà tí ń bú ẹ̀mí àwọn tínú rẹ̀ ó dùn? Ibi táwọn ìtàkùn sínú pé ya ẹjẹ́ tàbí mú tẹ́mí àmọ́ tàbí mú tẹ́mí àmọ́ bó ọmọ rẹ̀ yóò dá sí. Bàbá wa ẹ̀mí àlọ́ ni ọlọ́ọ̀jẹ̀ ẹ̀kún lẹ́mìí ọlọ́ọ̀fun yín lálàáfíà ara àjíǹdàrú mọ̀ jẹ́yìn tó bú yín o n sì ní bú yín. Àwọn useless mọ̀ mú agbẹjọ́rò tí ó rí sẹ́sẹ̀ yìí àwọn ni wọ́n bá gbogbo ọ̀nà tí wọ́n sì mọ̀ fara wájú pọ̀ mọ́ sí pàkọ́. ní báyìí Tani Olohun máa ti wá tọrọ àforíjì lọ́wọ́ Emir Ìlọrin. Bákan náà ó tú àṣírí àwọn lọ́ọ̀yà tí wọ́n fẹ́ bá ṣẹjọ́ nílọrin. Bákan náà nínú fídíò ilẹ̀ ti gbọ́ gbogbo ẹ̀ pátá lẹ́nu Tani Olohun bí ọ̀rọ̀ ṣe lọ, bó ṣe tọrọ àforíjì lọ́wọ́ Emir Ìlọrin àti bó ṣe tú àṣírí àwọn lọ́ọ̀yà nílọrin tí wọ́n fẹ́ gbé tó fẹ́ bá ṣẹjọ́. Ẹ bá mi share fídíò yẹn jẹ́ kó lọ viral, jẹ́ ká lè jọ gbọ́ kúlẹ̀kúlẹ̀ lẹ́nu Tani Olohun fún rẹ̀. Ó yá lókè lọ́hùn. Kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, akébọ̀ ìlú ìfẹ́ Tani Olohun káàkiri àgbáyé pátá ó jẹ́ fún wo nìfọ́ ìtẹ̀gbọ́ òní di láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá. Wọ́n ìlú ìfẹ́ Tani Olohun nǹkan kan ló ṣẹlẹ̀ tí ó wá ká mi lára tó fẹ́ kí n wá ṣe fídíò yìí lórí ọ̀rọ̀ useless mọ̀ àtàyè barrister Adémọ́lá Àjàlá. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí àsáwọn méjèèjì ni wọ́n pa ni wọ́n ń gbé àìríṣẹ́ṣe wọn àìríṣẹ́gbà wọn ló fà á tí wọ́n fi ń dá kéèsì lẹ̀ táìpà àwọn ni wọ́n ń dá kéèsì lẹ̀ àwọn ni wọ́n pa àwọn ni wọ́n ń gbé. intanet ṣàkéèsì ni ẹ rí i pé látìgbà àti kéèsì látìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní jáde kéèsì yìí kò ní defendant kò ní complainant àwọn náà lọ́ọ̀yà àwọn complainant. mo wá mọ̀ọ́mọ̀ dá gbogbo kéèsì wọ́n lọ mú ẹjọ́ tí ò nítumọ̀ wọ́n dálẹ̀ tó bá ti wá dá ẹjọ́ tí ò nítumọ̀ lẹ̀ wọ́n wà wá gbogbo ọ̀nà tí wọ́n fi mọ́ lọ mọ́ Emir Ìlọrin lọ́rùn. wọ́n ti kò táwọn bá lọ mọ́ Emir Ìlọrin lọ́rùn gbogbo ọmọ Ìlọrin yóò dà sí i. wọ́n lọ ẹjọ́ tí ò nítumọ̀ lẹ̀ táwọn dá ẹjọ́ tí ò nítumọ̀ lẹ̀ àwọn ni complainant àwọn náà lọ́ọ̀yà táwọn ti wá rí i pé táwọn fẹ́ jẹ́ kí wọ́n fẹ́ kẹ́jọ́ òun nítumọ̀ wọ́n àkọ́ gbẹ́jọ́ tí ò nítumọ̀ wọlé wọ́n àpá àlọ́mọ gbẹ́jọ́ tó nítumọ̀ wọlé wọ́n á lọ pé wọ́n á lọ mú ti Emir Ìlọrin mọ́ Emir Ìlọrin ò rẹ́ wọn ṣẹ́ o òru ò ní ìmọ̀ọ́sẹ̀ mọ̀ pípé ogun tó ń ṣe yìí bàbá yẹn kàn ra jókòó bàbá ń jókòó jẹ́ wọ́n sì lọ ń kó ọ̀ràn bàbá wọn. kọ́lọ̀ mi lè bá yẹn yín dáadáa kì í pẹ́ jọ́ wọn ò ní complainant o kì í pé kò ní complainant báyìí náà o ó ní complainant according to ìwé wọ́n yí mọ́ àwùjọ kan lọ́rùn pé àwùjọ báyìí ó ń pe Tani Olohun lẹ́jọ́ wọ́n yí mọ́ lọ́rùn nínú ìwé ṣùgbọ́n lójú ayé báyìí àwọn fúnra wọn mọ̀ pé àwọn náà ni complainant. níjọ́ tí wọ́n bá gbé máa sọ pé wọ́n pe kóòtù àwọn náà wọ́n kàn sáré mọ́nìkan bóde pé àwùjọ yìí ìwọ ló respect àwùjọ yìí kódà àwùjọ tí wọ́n sọ gan ó lè jẹ́ pé àwọn gẹ́gẹ́ wà ń bẹ̀ yín padà sọ̀rọ̀ débẹ̀ torí nínú ìgbà tí wọ́n fi tán ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú olóyè Sunday Igboho wọ́n sọ pé àwọn pe ará àwùjọ nígbà tí wọ́n tún pe ará àwùjọ ó tún di Adémọ́lá Àjàlá nígbà wọ́n pé òun tí US mọ̀rù tó ní òun àti ará àwùjọ kìnnìkan àṣìfàs tẹ́ sọ̀rọ̀ ó tún di Adémọ́lá Àjàlá níta fi mọ̀ pé ọ̀rọ̀ wọn kò lẹ́sẹ̀ lẹ́nu ṣùgbọ́n wọ́n máa gbọ́ ọ̀nà tí wọ́n fi lọ mọ́ Emir lọ́rùn kí gbogbo ọmọ Ìlọrin lè bá a dá sí. ẹ dákun bá ń pa àwọn méjèèjì ipe kí wọ́n dákun tí wọn ò bá ríṣẹ́ gbà ẹ̀rọ kọ́ fún wọn ìràdá fún wọn kí wọ́n lọ mọ́ roko iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ yọmọ jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kéèpé o lọ́ọ̀yà ṣiṣẹ́ láìsọkọ́ àtàdá ní ètí pé ẹrẹ jí wọn rọkọ́ àtàdá èyí tí wọ́n fi mọ́ pa ọ̀ràn lọ bá kábíyèsí Emir Ìlọrin èyí tí wọ́n mọ́ pa ọ̀ràn lọ bá Emir Ìlọrin torí ọ̀rọ̀ òun ò yé mi ẹja ti bí wò nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ olóyè Sunday Igboho nínú fọ́nrán náà máa ń play díẹ̀ mbẹ́ wọ́n sọ síwájú pé
àwọn àwùjọ àwọn làwọn gbéra àwọn wípé àwọn fẹ́ kọ́yà fún Ìlọrin. Ẹ wá gbọ́n tí wọ́n sọ kẹ́kẹ́ fi mọ̀ pé wọ́n mọ̀ mú Emir Ìlọrin wọ̀rọ̀ kí o gbọ́ ọmọ Ìlọrin lè bá a dá sí. Inú mi dùn ní orí mítìn tá a ṣe lóru òní tó jẹ́ àwọn ọmọ ọkọ̀ Ìlọrin tó ń sọ fún mi pé ní tó ń ṣẹlẹ̀ ní o Emir Ìlọrin bàbá dáadáa ni wọ́n o wọn ò lágbọ́nján àmọ́ náà wọ́n lọ́yọ̀ọ́ náà ń tọ̀yọ̀ bọ̀ wọ́n sì ní ìkankanú àwọn méjèèjì wọn ọ̀rọ̀ kọ̀ wá fún Emir Ìlọrin rí tàbí kún kàn ti ẹ̀gbẹ́ nǹkan tó jọjú wá fẹ́ Emir Ìlọrin àfi kún mọ́ rìn lọ kún mọ́ rìn bọ̀ kún mọ́ mẹ́jọ wá bàbá wa ọmọ kan tí lóun fẹ́ wá gbàlù mọ́ yín lórí bàbá wa ọmọ kan tó ti ń bù yín wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìta fi mọ̀ pé Emir Ìlọrin kọ́ ló rán wọn rèé nígbà tí wọ́n ní olóyè Sunday Igboho ọmọbìnrin kan ló kígbàjarè láti ìpínlẹ̀ Kwara wípé wọ́n pa wọn ló pe olóyè Sunday Igboho olóyè Sunday Igboho wá sọ pé ó kódà àwọn wà sí ìpínlẹ̀ Kwara àwọn wà fi ìrù ẹkùn lọ́lẹ̀ nígbà tí useless imam tí ó sọ̀rọ̀ ẹgbọ́n tán sọ nípa olóyè Sunday Igboho ẹ̀rọ agbára ni. It's no more a secret. Sunday Igboho wọn ló ń champion Yorùbá nation. So bó la nígbà wá sí fẹ́ trust rẹ̀ and Yorùbá nation gbà yẹn gbogbo àwọn activities wọn ní pé wọn làwọn ń bọ̀ wá ìjákè lọ ní àwọn kòkó ń bọ̀ wá àwọn fẹ́ wá Yorùbá lọ ní so ń pa wá lẹ́rìn. Ṣé ẹ gbọ́ àní tí mo ní lónìí ọmọ Ìlọrin kan jáde kégbàjarè pé kó lè Sunday Igboho gbà wọn nígbà táwọn eléyìí gbẹ́jọ́ lọ kóòtù ẹgbọ́n tí wọ́n lọ sọ wọ́n ń sáré mú Emir Ìlọrin wọ́n ń sáré mú ọ̀rọ̀ Emir Ìlọrin mọ́ wọ́n lè Sunday Igboho wọ́n láwọn ń bọ̀ wá láti wá yọ Emir Ìlọrin láti wá ṣé olóyè Sunday Igboho wọn ò gbé ọba dání láti bí wọn wà gbádé dání wọn wà ní kí Emir Ìlọrin ó dìde kọba tí wọn ó jókòó ni ẹjọ ṣé gbogbo ẹ̀yin èèyàn fẹ́ ti ń gbọ́ ìtìrú ẹkùn stand fún ìtìrú ẹkùn ṣe níjọ́ wo lẹ gbọ́ pé irú ẹkùn lọ ìlú kan wọn á sọ pé wọn ń yọba àbẹ́rẹ́ wo lẹ gbọ́ pé irú ẹkùn dá sọ́rọ̀ òye rí ṣùgbọ́n torí kí wọn ó lè bá a mú Emir Ìlọrin wọnú ọ̀rọ̀ tó ọmọ kìtà àmà tí Emir Ìlọrin wọnú ọ̀rọ̀ gbogbo ọmọ Ìlọrin yóò dá sí torí ẹ̀ ni wọ́n sọ pé wọ́n lè Sunday Igboho ń bọ̀ ipe tó lè Sunday Igboho bá ti dé ó fẹ́ wá yọba àwọn ẹgbọ́ ṣé tírú ẹkùn dúró fún ni pé kéèyàn máa yọba. ọ̀nà fún tí wọ́n ń jà jù. ọ̀nà fún tí wọ́n ni wọ́n ń dà jù. nígbà wọn ò rí sẹ́gbà. nípasẹ̀ díẹ̀ yìí bàbá wa ọlọ́lá jùlọ Emir Ìlọrin ẹ dákun mo bẹ̀ yín àwọn ẹni yìí àwọn ni wọ́n ń gbé wa kọlu Emir Ìlọrin nítorí àpá àwọn sáfẹ́ ṣiṣẹ́ táwọn ó ṣe wọn ò fìgbà kan lọ ra nǹkan gbòógì fún Emir Ìlọrin láti fi appreciate wọn ṣùgbọ́n nǹkan táwọn bá ti dá ẹjọ́ kan lẹ̀ wọ́n mọ̀ nǹkan táwọn bá ti mú ti Emir Ìlọrin mọ́ wípé gbogbo ọmọ Ìlọrin wọn ò dá sí wọ́n sì mọ̀ kò sọmọ Ìlọrin tí ó gbọ́ pé ẹnìkan bú Emir Ìlọrin tí ó ní support àwọn gbogbo ọgbọ́n tí wọ́n dá nìyẹn màá tún wá play fánà mi nípa ti kóòtù àbí ibo wọ́n sọ pé wọ́n lọ lórí ọ̀rọ̀ tèmi tí bàbá kan tó ti sọ̀rọ̀ ẹ rí i pé ìyìn tí wọ́n sọ pé olóyè Sunday Igboho fẹ́ ṣe yìí ipò olóyè Sunday Igboho ipò wọn fẹ́ wá yọba àwọn wọ́n fẹ́ wá gbé adé wá ẹ rí i pé the same thing náà náà tó sọnù tèmi náà ẹ jẹ́ ṣàṣàrí gbọ́ fánà náà ẹ ṣàṣàrí gbọ́. Emir ó ní Fúlàní àwọn wíwọ ní kì í sọba Ìlọrin ó ní Emir yìí túmọ̀ sọba àwọn kan bíi mọ́gàwójì kan ni àwọn ṣẹ̀yàn ọba Ìlọrin ni. ṣé ẹ gbọ́ ohun tí mo sọ gangan nu ṣáájú gbọ́n tán lèmi náà sọ ní ìsìn báyìí wọ́n sọ pé èmi náà sọ pé Emir ò túmọ̀ sọba wípé mo sọ wípé àṣẹ tún yọba Ìlọrin ó làwọn tó wá pè mí wá sọ fún mi pé nígbà tí kéèsì alákọ̀ọ́kọ́ náà wípé n tó ṣẹlẹ̀ náà nu wọ́n lọ bá Emir Ìlọrin wọ́n á máa sọ gbogbo nǹkan tí a sọ gbogbo nǹkan tí wọ́n rí pé ó ṣeé ṣe kó bí Emir nú wọ́n á máa sọ láti gbé wa kọlu Emir wọ́n yàn kó tá gbé wa kọlu Emir gbogbo ọmọ Ìlọrin ó dá sí
gbogbo ọ̀nà yìí ni wọ́n ti yà kalẹ̀ wọ́n ó dẹjọ́ tí ò nítumọ̀ lẹ̀ tí wọ́n ti bá dẹjọ́ tí ò nítumọ̀ lẹ̀ wọ́n wà wá gbogbo ọ̀nà tí wọ́n gbàgbé ti Emir Ọ̀wọ̀ ẹ rí i pé ní ìsìn báyìí wọ́n padà polówó Sunday Igboho àwa la ṣe kíníkan ṣe ti sú ọ pé ẹni wá gbọdọ̀ lórí Emir sólè Sunday Igboho fọbajẹ́ ibì kan rí bákan náà ní tán sọ pẹ̀lú tèmi náà pé ìyẹn pé mi ti kọ́kọ́ jáde tí mo ṣe fídíò tèmi rò pé bóyá Emir Ìlọrin ló rán wọn jáde láì mọ̀ pé bàbá òun mọ̀ kankan ẹ wá wo gbogbo in tí wọ́n gbìyànjú àti dálẹ̀ bíi kógun ó ṣẹlẹ̀ kíjà ó ṣẹlẹ̀ káà ní àwọn lọ́balọ́ba ó dàrú ta ni yóò gbọ́ wípé ọmọ kan wà ń bú Emir àwọn tínú rẹ̀ ó dùn ọmọ Ìlọrin wo ni yóò gbọ́ pé ọmọ kan wà tó ń bú Emir àwọn tínú rẹ̀ ó dùn ibi táwọn ìtàkùn sínú pé ya ẹja tari mú tẹ́mí àmọ́ tá a ti mú tẹ́mí àmọ́ gbogbo ọmọ Ìlọrin yóò dá sí bàbá wa Emir Ìlọrin Ọlọ́run jẹ ẹ̀gún lẹ́mìí Ọlọ́run fún yín lálàáfíà ara àjíǹde ara ó mọ jẹ yín tó bú yín o sì ní bú yín àwọn useless mọ̀ mú agbẹjọ́rò tí ó ríṣẹ́ ṣe yìí àwọn ni wọ́n wá gbogbo ọ̀nà tí wọ́n sì mọ fárun wájú pọ̀ mọ́ tí pàkọ́ wọ́n ti mọ̀ pé táwọn bá ti fárun pọ̀ mọ́ tí pàkọ́ tán wọ́n ti mọ̀ pé gbogbo àwọn ọmọ Ìlọrin wọ́n ti mọ̀ pé gbogbo ni ó dà sí torí kò sọmọ Ìlọrin kò tí ẹ sọ pé ìjà sọmọ Ìlọrin gan ọmọ àlèlú kan ni wọ́n ó bú olórí wọn lù náà tí ò ní já sí tí wọ́n bá sọ wípé tòótọ́ gbogbo Emir Ìlọrin àtàwùjáre àtàwùjẹ̀bi lórí èèyàn bàbá wa ọlọ́lá jùlọ Emir Ìlọrin mo tọrọ àforíjì ẹ dákun ìdùnnú ni oúnjẹ àgbà inú yóò ní bàjẹ́ nígbà kọ̀ọ̀kan ẹ̀mí yóò sì gùn àlàáfíà tẹ́bi lórí ayé yín gbó Olódùmarè ó fún yín igba ọdún kan fún yín bàbá wa ẹ dákun gbogbo ẹ̀yin ọmọ Ìlọrin tẹ́ pé ìtẹ́yìn gbọ́ ni pé wọ́n ta Ọlọ́run bú Emir Ìlọrin ni ẹ dákun gbogbo yín náà ẹ foríjì mi ìyìn tó bú Emir Ìlọrin o àwọn agbẹjọ́rò òpònú méjèèjì tí ó ríṣẹ́ ṣe àwọn ni lùsídà o gbogbo olólùfẹ́ wa ojú ní tìyàn ojú tẹ́mi wò ní fẹ́ tẹ́mi gbò ní di. tó Yorùbá ló sọ wípé tí ẹlẹ́jọ́ bá ti mọ ẹjọ́ ẹlẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ Tani Olohun ti mọ ẹjọ́ ẹlẹ́bi nípa títasẹ̀ àgẹ̀rẹ̀ tó bú Emir Ìlọrin ó sì ti wá tọrọ àforíjì báyìí. Gbogbo ojú tó wo fọ́nrán yìí pátá ojú yóò ní fọ́ gbogbo etí tó gbọ́ etí yín ò ní di ní báyìí kílẹ̀ yìí náà rí sí ẹ̀bẹ̀ tí Tani Olohun wá bẹ̀ àti títọrọ àforíjì lọ́wọ́ Emir Ìlọrin kílẹ̀ yìí náà rí sí bára dá sí nínú comment section jẹ́ kí a gbọ́ èrò ọkàn tiyín náà bákan náà bá wa like fídíò yìí kí ẹ sì bá wa share ẹ ṣé láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.